Babangida sunkún lẹ́yìn tó fagilé ìbò June 12. Èyí ni bí nǹkan ṣe dàrú mọ́ Babangida lọ́wọ́. Lẹ́yìn tí ọ̀gágun àgbà Ibrahim Babangida ti fagilé ìbò June 12, òun náà mọ̀ lọ́kàn ara ẹ̀ pé òun kò yàtọ̀ sí ẹni tó gbé odó mì. Bẹ́ẹ̀ lẹni tó gbé odó mì, ìdúró kò sí, ìbẹ̀rẹ̀ kò sí fún un. Nítorí ilé ògbá ọ̀nà ògbá ní í ṣe ewé àyídàgbá. Ẹni bá ṣe ohun tẹ́nìkan kò ṣe rí, kó ti múra sílẹ̀ pé ojú òun yóò rí ohun tí ẹnìkan kò rí rí. Àmọ́ Babangida rò pé nǹkan náà kò ní le fóun nígbà tó jẹ́ àwọn tí òun bẹ̀rù ló ní kí òun ṣe. Ohun tí wọ́n sì sọ pé kí òun ṣe lòun ṣe. Àwọn ọ̀gá sọ́jà tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ òun ni wọ́n ní kí òun ṣe, òun sì ti ṣe. Sultan Sokoto ló ní kí òun má gbé ìjọba Fábíọ́lá, òun sì ti ṣe bẹ́ẹ̀. Àwọn ọba ilẹ̀ Haúsá ni wọ́n ní àwọn kò fẹ́ kí Yorùbá gbàjọba Nàìjíríà mọ́ Haúsá lọ́wọ́, pé àwọn ò fẹ́ kí wọ́n fi bàbá ò rọ́pò ránkà déédéé, òun sì ti ṣe bẹ́ẹ̀. Kò sì sí kinní kan tó tún gbọ́dọ̀ di wàhálà mọ́, nítorí gbogbo àwọn ohun tí àwọn èèyàn yìí fẹ́ lòun ti ṣe, àwọn náà sì gbọ́dọ̀ wà lẹ́yìn òun. Àmọ́ ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ o, ó le jù bẹ́ẹ̀ lọ. Kàkà kí ewé àgbọn dẹ̀, kókó ló le fún Maradona, ọkùnrin dọ̀yìndọ̀yìn. Àkọ́kọ́ ni pé Babangida pàápàá kò lè sọ bí wọ́n ti fagilé ìbò náà, nítorí lọ́jọ́ 23 oṣù kẹfà 1993 tí wọ́n gbégi lé ìbò June 12 yìí, kì í ṣe Babangida ló sáìn ìwé tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ ló sọ̀rọ̀, Babangida ló sì yẹ kó fàṣẹ sí i. Àmọ́ bẹ́ẹ̀ kọ́ lórí o. Ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Nduka Irabor ni wọ́n forúkọ ẹ̀ sínú ìwé tó jáde náà. Nduka Irabor kì í ṣe èèyàn pàtàkì kan nínú ìjọba Babangida, agbẹnusọ lásán lòun. Bẹ́ẹ̀ ni kì í ṣe akéde fún Babangida pàápàá, agbẹnusọ fún Augustus Aihomu tí í ṣe igbákejì Babangida ni. Bí ọ̀rọ̀ bá sì di kàráǹgídá, kò sẹ́ni tí yóò fún Irabor láṣẹ láti gbé ìwé kan jáde bí kì í ṣe Aihomu. Àmọ́ títí tí wọ́n fi kúrò níjọba, títí tí Aihomu sì fi kú, ló ń sọ fáwọn tí wọ́n súnmọ́ pé òun kọ́ lòun fún Irabor láṣẹ o, òun kò mọ bí ìwé ti jáde. Bí wọ́n bá sì béèrè lọ́wọ́ Irabor pé kí ló dé tó kọ̀wé bẹ́ẹ̀ síta, èsì tó ń fún wọn ni pé ṣé wọ́n rí signation òun níbẹ̀ ni. Nítòótọ́ Irabor kò sáìn ìwé náà, bí kò bá sì ti bu ọwọ́ lu ìwé pàtàkì bẹ́ẹ̀, a jẹ́ kì í ṣòun ló kọ ọ́ nìyẹn. Àwọn tí wọ́n kọ̀wé náà mọ̀ pé àwọn kò lè fi orúkọ agbẹnusọ fún Babangida tí í ṣe Dúró Ọ̀nàbùlé sí i nígbà tó jẹ́ Yorùbá lòun, tó sì jẹ́ òṣìṣẹ́ MKO ní tẹ́lẹ̀, tó jẹ́ MKO Abíọ́lá ló fà á lé Babangida lọ́wọ́. Wọ́n mọ̀ pé tí àwọn bá fi orúkọ Dúró Ọ̀nàbùlé sí, ọ̀rọ̀ náà yóò di ariwo gidigidi ni. Irabor tí wọ́n sì fi orúkọ ẹ̀ sí, ọmọọṣẹ́ Aihomu ni, ọmọ kékeré lòun nígbà náà, kò sì lè dojúkọ àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí, nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá ẹ̀ pàápàá, ìyẹn Aihomu alára, kò lè sọ kinní kan. Lẹ́yìn tí wọ́n ti fagilé, tí gbogbo ìlú dàrú, àwọn ọ̀gá sọ́jà náà wá dúró ti Babangida lọ́rùn. Wọ́n ní àfi kó wá jáde sí gbangba kó sì ṣàlàyé pé òun àtijọba ológun làwọn fagilé ìbò náà nítorí màkàrú tó pọ̀ níbẹ̀ ni. Àmọ́ o, Ọlọ́run fúnra ẹ̀ ló mú Babangida o. Ète àti ọgbọ́n burúkú tó ń dá ló dàjò lọ́wọ́. Ńlá àwọn ọmọọṣẹ́ ẹ̀ fi ráyè kí irin gbígbóná bọ̀ ní fùrọ̀, kò sí sóhun tó lè ṣe mọ́. Ìyẹn ló ṣe jáde bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nná lọ́jọ́ 26 oṣù kẹfà náà, ìyẹn lọ́jọ́ 4 tí wọ́n fagilé ìbò ọ̀hún, tó sì sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé ohun tí àwọn ṣe ló dáa jù, àwọn yóò sì yanjú ọ̀rọ̀ náà kíákíá. Àmọ́ níbi tó ti ki ọrùn ara ẹ̀ bọ inú okùn tó le tí kò láfiwé ni pé ó ní òun yóò ṣètò ìdìbò míì kó tó di ọjọ́ tí àwọn dá láti lọ, àti pé ọjọ́ tí àwọn dá láti lọ yìí, ìyẹn ọjọ́ 27 oṣù kẹjọ August 27, 1993, ọjọ́ náà kò níyẹ. Ọjọ́ náà làwọn oníkakí yóò lọ, táwọn alágbádá yóò sì máa ṣèjọba lọ. Àwọn ọlọ́gbọ́n bẹ̀rẹ̀ sí ronú. Wọ́n ní Babangida ṣètò ìdìbò láàrin ọdún 5 kò yanjú. Ohun tó ṣe fọ́dún 5 tí ò yanjú ló lóun fẹ́ f'oṣù 2 péré ṣe yìí. Ǹjẹ́ kì í ṣe irọ́ tó ń pa irọ́ fúnrọ́ ni? Nígbà tí ẹnìkan bá ní òun dé ejò mọ́fìlà, òun tún gbé iná karí, láì jẹ́ pidánpidán, ta ni kò wá mọ̀ pé irọ́ ni. Àmọ́ Babangida bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn pé tí òun bá sọ pé iná ń jó lórí omi, kì
kí àwọn èèyàn má rò pé òun ń parọ́ ni o, kí wọ́n ní kí òun lọ kó irú ẹ̀ wá ni. Ó ní àwọn yóò ṣètò ìdìbò kó tó di August 27, 1993, àwọn yóò sì gbéjọba kalẹ̀ falágbádá tó bá wọlé lọ́jọ́ náà. Àmọ́ àwọn tí wọ́n fagilé ìbò yìí kò nígbàgbọ́ kan nínú ohun tí Babangida ń sọ. Òun náà kò sì nígbàgbọ́ nínú ara ẹ̀ o. Ó mọ̀ pé kò sí bí òun ṣe lè ṣètò ìdìbò kankan láàrin ìgbà náà tí kò ní mẹ́hẹ̀. Àbùkù olóròǹbó ni yóò sì kan òun bí òun kò bá ṣọ́ra. Ta ni yóò dìbò? Ta ni yóò díje? Ṣé ẹgbẹ́ òṣèlú SDP tó ti dupò tó sì ti wọlé ni yóò tún dáná ìdìbò míì ni? Àbí NRC tó ti fọ́ sí ọ̀nà mẹ́ta nítorí ọ̀rọ̀ ìdìbò náà? Tó jẹ́ bí àwọn kan ti gbà pé Abíọ́lá ló wọlé ni àwọn kan ní tó fà tí àwọn fà kalẹ̀ ni kò jẹ́ kí àwọn wọlé, tí àwọn Haúsá àti Yorùbá inú ẹgbẹ́ náà sì ti dọ̀tá ara wọn. Ṣé àwọn yìí náà ni yóò ṣètò ìdìbò Babangida? Àbí àǹjọ̀nú kan látọ̀run ni yóò bá ṣètò náà ni? Níbi tí wọ́n ti ń fẹnu jàǹbálà ọ̀rọ̀ yìí, Anthony Anini tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú SDP jáde ní ọjọ́ 7 oṣù keje 1993 yìí. Ó ní gbogbo ọ̀rọ̀ tí ààrẹ Babangida ń sọ yẹn, ó ní lápò ara ẹ̀ ló ń sọ sí o, pé ẹgbẹ́ tàwọn ìyẹn SDP kò ní bá ẹnikẹ́ni kópa nínú ètò ìdìbò kankan nítorí àwọn ti dìbò, àwọn sì ti wọlé, kí wọ́n kéde èsì ìdìbò ló kan àwọn, kí wọ́n sì gbéjọba fún ẹni tó wọlé. Ọ̀rọ̀ yìí já Babangida láyà gan-an, ó sì já àwọn ológun pàápàá láyà, ìyẹn àwọn ọ̀gá sọ́jà tí wọ́n da ètò ìdìbò náà rú. Wọn kò sì tètè mọ ohun tí wọn yóò ṣe. Bẹ́ẹ̀ nígbà náà àwọn sọ́jà yìí fúnra wọn ti pín sí ọ̀nà mẹ́ta. Ọ̀tọ̀ ni àwọn ti Joshua Dongoyaro, àwọn tí wọ́n rí ara wọn bí ẹni pé àwọn gan ló yẹ kí Babangida fi ṣe ọ̀gá pátá tàbí kó kúkú gbé ìjọba lé àwọn lọ́wọ́. Dongoyaro kò kúrò lọ́dọ̀ Babangida mọ́. Ó ti kó kúrò níbi tó ti ń ṣe olórí wọn ní ilé ẹ̀kọ́ àwọn ọ̀gá ológun ní Jaji, tó sì tún jẹ́ ẹ̀ka ẹ̀ṣọ́ ìyẹn Amos Corps, ẹ̀ka tí Babangida fúnra ẹ̀ ti wá nínú iṣẹ́ ológun. Àwọn Amos Corps yìí rí Babangida bí èèyàn tàwọn, àwọn kò sì lè fi sílẹ̀. Èyí tó tilẹ̀ mú kí Dongoyaro tún ṣe pàtàkì sí Babangida ni pé òun ló kéde ìfipágbàjọba Babangida. Òun ló kéde fún gbogbo ayé pé àwọn ti ṣe kú, àwọn sì ti gbàjọba lọ́wọ́ Muhammadu Buhari, àwọn làwọn níjọba báyìí. Nígbẹ̀yìn ìkéde ẹ̀ ni wọ́n sì fi Babangida ṣe olórí wọn. Ẹni tó fi ẹ̀mí jí kú báyìí kò ṣeé rọ́ sẹ́gbẹ́ kan. Èyí ló sì fi jẹ́ pé gbogbo ohun tí Babangida ń ṣe kò fi ti Dongoyaro sẹ́yìn. Òun ló fi ṣe olórí ECOMOG, bó tilẹ̀ jẹ́ pé olórí àwọn sọ́jà ló fẹ́ ṣe kí wọ́n tó gbé kinní náà fún Abacha, níbi tí orogún òun àti Sani Abacha sì ti bẹ̀rẹ̀ nìyẹn. Òun wà lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú àwọn ọmọ ogun tiẹ̀ lásìkò wàhálà June 12 yìí. Ohun tó tún le ni pé gbogbo àwọn ọmọ ogun àti ọ̀gá ológun tí Dongoyaro lò fún iṣẹ́ ECOMOG ló sì lágbára lé lórí, tó jẹ́ tó bá pè wọ́n kíá ni wọn yóò dá lóhùn. Ìbẹ̀rù ńlá kan sì lélẹ́yìí fún Babangida. Ẹnì kejì ni David Mark. Kò sì sẹ́ni tó mọ ìdí tí Babangida ṣe fẹ́ kó jẹ́ òun lòun yóò gbéjọba fún. Ìdí ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì kò hàn sẹ́nìkan o, àmọ́ gbogbo èèyàn ló mọ̀ pé David Mark ni olórí àwọn ọmọ IBB, ìyẹn IBB Boys tí wọ́n máa ń pariwo. Òun ló ní òun yóò yìnbọn pa Abíọ́lá lọ́jọ́ tí wọ́n bá gbéjọba fún gan. Nígbà tí ọ̀rọ̀ sì ti dàrú lẹ́yìn tí wọ́n fagilé ìbò June 12 náà tán, òun náà dúró ti Babangida sí Àbújá níbẹ̀. Òun àti Dongoyaro sì ń wojú ara wọn. Wọ́n dàbí ajá méjì tí wọ́n ń ṣọ́ eegun ẹran tí bàbá olówó ń jẹ. David Mark kò dá dúró ní tiẹ̀. Òun náà ti mú àwọn ọ̀gá sọ́jà bíi John Shagaya pẹ̀lú Anthony Uko mọ́ra. Bí ọ̀rọ̀ bá sì di pàákìtàkìrà, kò sí ohun tí àwọn náà kò lè ṣe. Paríparí ẹ̀ sì ni pé gbogbo wọn ti kó wá sí Àbújá. Wọ́n dó ti Babangida lọ́rùn. Wọ́n ní àwọn ti rẹ́dì iṣẹ́ tó bá fẹ́ ró àwọn. Ẹnì kẹta ni Sani Abacha. Òun nìkan lẹni tí ẹnìkan ò mọ inú ẹ̀ nínú wọn. Èkó lòun wà àti àwọn èèyàn tiẹ̀. Àwọn ni wọ́n sì ń pàṣẹ gbogbo sọ́jà pátá lọ́dọ̀ wọn. Babangida bẹ̀rù òun náà gan-an ni, nítorí ohun méjì sì ni. Àkọ́kọ́ ni pé gbogbo ohun tí àwọn àgbà àti ọba ilẹ̀ Haúsá bá fẹ́, Sani Abacha ni wọ́n fi ṣe aṣojú wọn nínú ìjọba Babangida. Ẹ̀ẹ̀kejì ni pé kò tún sí ẹni tó mọ̀ nípa ìfipágbàjọba lásìkò náà tó ju Sani Abacha yìí lọ. Gbogbo èròjà tó fi lè dojú ìjọba bolẹ̀ pátá ló ní. Babangida sì mọ̀ pé bí inú ẹ̀ kò bá dùn sí ohun tí òun ṣe,
ikú lòun fi ń ṣeré yẹn dẹ̀ẹ́dẹ́gbò wọ́n sì lè pa òun kí wọ́n pa gbogbo ìdílé òun. nídìí èyí bí Babangida ti ń wá ọ̀nà láti yọ lọ́wọ́ àwọn sọ́jà mẹ́ta yìí bẹ́ẹ̀ ló ń wá ọ̀nà láti yọ lọ́wọ́ àwọn MKO Abiola tó da ìbò ẹ̀rú àti bí wọn ò ṣe ní pa òun lórí ọ̀rọ̀ June 12 yìí. ohun tó sì jẹ́ kó sáré kéde pé àwọn yóò ṣètò ìdìbò míì kó tó dijọ́ 27 oṣù kẹjọ 1993 nìyẹn. òun náà mọ̀ pé ìbò yẹn kò ṣeé ṣe o ṣùgbọ́n ń wá ọ̀nà àbáyọ. ohun tó ti rò ní pé bí òun bá ti ní kí àwọn olóṣèlú wá dìbò míì nítorí wọn ò fẹ́ràn ara wọn kíá ni wọ́n máa bẹ́ mọ́ tí wọ́n á bẹ̀rẹ̀ ètò tuntun náà. àmọ́ àwọn olóṣèlú kò dá lóhùn, wọ́n láwọn ò ṣe. kódà NRC tó ti rò pé inú wọn yóò dùn, àwọn náà ti rí ọ̀nà tí Babangida fẹ́ tọ̀, wọ́n mọ̀ pé ó fẹ́ tàn wọ́n lásán ni, àwọn náà láwọn ò ṣe. Babangida múra pé òun yóò pe MKO Abiola kí òun bá ṣèpàdé kó gbà pé kí àwọn ṣètò ìdìbò tuntun, pé òun yóò mọ bí òun yóò ti sọ fún un kó má bínú. àmọ́ nígbà tó pe Abiola lọ láti rí i ṣùgbọ́n kò dá lọ nítorí wọ́n ti kìlọ̀ fún pé Babangida lè pa o. ó yá àmúyàwó ẹ̀ Kudi Abiola dání. kò sóhun tí Babangida kò wí tán, ó ní wọ́n máa pa tí òun bá gbéjọba fún un. wọ́n á tún pa òun náà pé àwọn yóò dá gbogbo owó tó ti ná padà fún un, pé tó bá dìbò míì òun Babangida yóò sì rí pé ó wọlé. gbogbo ohun tó wà lọ́kàn ẹ̀ pátá ló sọ fún Abiola. àmọ́ bàbá náà mọ̀ pé ẹ̀tàn lórí ẹ̀tàn ni. ó mọ̀ pé Babangida ló fi ẹ̀tàn sí òun débi tí òun wà yìí. nígbà tí wọ́n ti wá da gbogbo ẹ̀rú ni ọkùnrin náà tún fẹ́ tan òun. kò sí ọ̀rọ̀ nínú ìyẹn o jàre. Abiola sọ fún un pé òun kò gbà pé kò sí kinní kan tó lè fún òun jù kó pàṣẹ kí wọ́n kéde èsì ìdìbò òun kí wọ́n sì gbéjọba fóun lọ, nítorí òun Babangida náà sámọ̀ pé òun lòún wọlé. Abiola sọ fún un nígbà náà pé kò sí ohun tó burú tí wọ́n bá pa òun lórí ohun tó jẹ́ tòun. ohun tó burú ni kí òun fi ohun tó jẹ́ tòun sílẹ̀ kí òun máa lé ohun tí kì í ṣe tòun kiri. ó ní tí wọ́n bá fẹ́ pa òun kí wọ́n tètè pa òun o. níbí yìí ni jẹbẹtẹ ti gbé ọmọ lé Babangida lọ́wọ́. òun náà sì mọ̀ pé òun ti jó, òun ti tẹ́ pátápátá. ohun tó wá padà dá gbogbo nǹkan rú fún un ni pé lẹ́yìn tí wọ́n ti da ìbò June 12 yìí nù tán, gbogbo àwọn sọ́jà tí wọ́n dúró tì í tí wọ́n ní kó ṣe bẹ́ẹ̀, gbogbo wọn ni wọ́n sá fún un. wọn kò sì bá a dá sí wàhálà ìdí ẹ̀ mọ́, nítorí ìgbà tó ti tún ní òun máa ṣètò ìdìbò míì, àwọn yẹn ní àwọn kò ní lọ́wọ́ sí i nítorí kò sẹ́ni tó rán níṣẹ́ ìyẹn mọ́, kó sá máa lọ bó ṣe ṣèlérí pé òun ń lọ ni. àwọn olóṣèlú tí ìbá fẹ̀yìntì àwọn náà dẹ́yẹ sí i. wọ́n dẹ́yẹ sí i wàyí kò sẹ́nìkan tó pè tó ń jẹ́. wọ́n ní àwọn kò ní kinní kan láti bá a ṣe nítorí àwọn kò ní ṣètò ìdìbò míì níta wọn. àwọn ọba ilẹ̀ Haúsá tó dá gbogbo eléyìí sí i lọ́rùn náà kò sọ̀rọ̀ sí mọ́. wọ́n wò ó níran pé kó yanjú ọ̀ràn tó dání, pé kò sẹ́ni tó ní kó ṣètò ìdìbò kankan mọ́, kó gbéjọba fún sọ́jà míì kó máa lọ. bẹ́ẹ̀ apá Babangida kò ká kinní kan nínú sọ́jà mọ́. Dongoyaro àti Sani Abacha ti kó gbogbo sọ́jà sábẹ́, bẹ́ẹ̀ ni ètò ìjọba kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ nítorí wọ́n ti já ohun gbogbo gbà kúrò lọ́wọ́ rẹ̀. ó wojú ọ̀run fún, iwájú ò ṣeé lọ, ẹ̀yìn ò ṣeé padà sí. kí lòun yóò wá ṣe báyìí? nígbà náà ni Babangida sunkún. Ọláyíwọlá Alága ló ṣèwádìí ọ̀rọ̀ wọ̀nyí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀.